eriwo yà. Àyàgbó. Ọmọ eriwo ọyà. Àyàgbó àyàgbó. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń pín ifá lé lára wa. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àti ìyá wa àtọmọ awo gbogbo àwa tá a wà níbí pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín o. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa bí mi ò tiẹ̀ tí ì rí ìwé tí a fẹ́ lọ́ọ̀ṣì torí pé ó fẹ́ ká tó dé. Traffic ló dẹ̀ fà ẹ má bínú. Lórí ọ̀rọ̀ ìwé nìkan kọ́ bàbá wa Àràbà Ondo State Àràbà Ìṣẹ̀ṣe of Ondo State bàbá dáadáa ni wọ́n. Bàbá mi ni wọ́n jẹ́ torí ọ̀rẹ́ bàbá ẹni tó fọ̀nà wọn ni bàbá ẹni ni. Bàbá èyí ló mú mi mọ ọ̀pọ̀lọpọ̀ babaláwo ní Ondo State nígbà tí mo kọ́fá wá sí Ondo State ní léńjeléńje. Ó yá jẹ́ ká lọ sọ́dọ̀ lágbájá jẹ́ ká lọ sọ́dọ̀ tàmọ̀dò. Títí di òní yìí a ò gbọdọ̀ gbàgbé wọn. Àwọn bàbá yìí wá ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìṣẹ̀ṣe. Àwọn sì tún jẹ́ ẹni pàtàkì tí wọ́n jẹ́ kí ó máa wú mi lórí láti ṣoore fún àwọn oníṣẹ̀ṣe lóde àgbáyé. Níbi ọdún 4 àbí 5 sẹ́yìn a wá ṣe ọdún Ifá kan nílẹ̀ yìí. Nígbà tí a kúrò níbi ọdún Ifá náà a wá yà láti kí bàbá. Bàbá wa sọ pé àwọn wà lórí ìrònú. Mo ní ìrònú kẹ̀. Kí ló lè fàrònú aya ni àbí ọmọ àbí bàbá ní ìrònú wọn kò ju ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Pé àwọn wò káàkiri pé a ní olówó nínú ìṣẹ̀ṣe aláwọn tán ní láárí nínú ìṣẹ̀ṣe pé ṣùgbọ́n babaláwo wo ló lè lọ bá babaláwo ẹgbẹ́ ẹ̀ nílé kí babaláwo ẹgbẹ́ ẹ̀ yẹn kó dẹ̀ wò pé ọ̀rẹ́ òun ní ìṣòro kó dẹ̀ yọ 1 million naira bóyá wọ́n ní wọ́n fẹ́ ṣe surgery ni bóyá wọ́n ní wọ́n fẹ́ ọmọ òun fẹ́ lò níbì kan ni bóyá wọ́n fẹ́ lọ sí ìlú òyìnbó ni tí babaláwo yẹn á dẹ̀ fínú fídọ̀ lákòókò yẹn lọ́hùn-ún tá a dẹ̀ kó 1 million naira lẹ̀ fún babaláwo ẹgbẹ́ ẹ̀ kejì pé kó lọ lò ó yálà ó ya tàbí ó fún ó ní wọ́n ní àwọn ti wò ó sàkún rẹ̀ wọ́n sì rí i pé kò sí babaláwo àtàwọn tó lówó àtàwọn tó là pé kò sí babaláwo kankan táwọn ń rí tí ó lè ṣe é. Ìbànújẹ́ gba ọkàn mi fún bí ọjọ́ 7 lórí ọ̀rọ̀ tí bàbá yìí sọ wípé babaláwo tí wọn ò bá sì rí wọn ò ní sọ eléyìí kún ara nǹkan tí mo fi sọ pé gbogbo ohun tí mo bá ní láyé láti gbé ìṣẹ̀ṣe ga láti gbé ìṣẹ̀ṣe lárugẹ kódà tó bá kù oúnjẹ tí màá jẹ sùn mo lè fi tún ìṣẹ̀ṣe ṣe bí a sì ṣe ń ṣe Ifá ò jẹ́ kí ojú tì wá ojú òdẹ̀ ní ti gbogbo wa lórí ìwé yìí ìgbésẹ̀ tí ó mú àṣeyọrí wá ni wọ́n pè é
tó mú dání lórí ìrìn àjò ẹ̀dá. Gbogbo wa ti mọ̀ pé àṣeyọrí òun ló ṣe kókó jù láyé. Eléyìí tí èmi mú lọ́wọ́ yìí yàtọ̀ sí eléyìí tó máa kó fún mi, mo ní láti kà á. Ẹ̀yin tí ẹ bá ń wò wá káàkiri àgbáláyé, ẹ ní láti ra ìwé yìí tẹ́ ẹ bá fẹ́ ṣe àṣeyọrí, nítorí pé a rí pé àwọn nǹkan tó wà ń bẹ̀, steps on man's journey on earth. So the successful steps on man's journey on earth. Ìgbésẹ̀ tí ó mú àṣeyọrí dání lórí ìrìn àjò ẹ̀dá láti ọwọ́ bàbá Àràbà Adétúnjí Folorunso, the Báwoníyì of Ondo State. Gbogbo wa la sì fẹ́ ní àṣeyọrí. Fún ìdí èyí, ẹ jẹ́ ká ra ìwé náà wìtìwìtì láti ọ̀dọ̀ ti tèmi, nítorí pé mo rí pé nǹkan tó máa kọ́ wa lọ́gbọ́n, tó máa mú fún wa ní òye làákàyè láti mọ̀ bí a ṣe máa gbé ìgbé ayé wa, òun ni ìwé yìí. Láti ọ̀dọ̀ èmi babaláwo Ifáṣèyí Ifásànní ọba ẹ̀là gbogbo àgbáyé, màá fi 400,000 lọ́ọ̀ṣì ìwé yìí.